òun náà ló tún máa jẹ́ kí n tún tẹ̀ síwájú o nínú ìròyìn tẹ̀mí mú yìí ìwé ìròyìn Platform Times mà ní níbi tó gbé ọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà rẹ̀ Bọ́lá Ahmed Tinubu jáde nígbà tí àwọn náà ń sọ̀rọ̀ fún ìsàmìsí ayẹyẹ àyájọ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà òní kí làárẹ̀ Bọ́lá Ahmed Tinubu sọ lọ́jọ́bọ̀ tọ́jú àná làárẹ̀ Bọ́lá Ahmed Tinubu sọ pé ẹ̀yin ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà èmi gan mọ̀ wípé nǹkan ò ṣẹnu rè ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà le koko ebi ń pa yín kò síṣẹ́ nílùú kódà ètò ààbò ó mẹ́hẹ̀ẹ́jú mẹ́ẹ̀ lọ àti wípé bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń pàdánù ẹ̀mí wọn nínú ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà yìí èmi náà mọ̀ ṣùgbọ́n ẹ fọkàn yín balẹ̀ ó dá mi lójú o wípé ìṣèjọba ìṣàkóso tí ń bẹ lórí àléfà yìí yóò wá ìyanjú sí i lóní pátápátá o nítorí pátápátá báyìí náà là ń fọ́jú kúbọ̀kúbọ̀ báyìí là ń dẹ́tí ojú àfọ̀fọ́tán ìjà ní ń dálẹ̀ ojú àfọ̀fọ́tán níbẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tó ti dá yánpọnyán nílẹ̀ ṣùgbọ́n àwa ìyanjú sí i lọ́jọ́bọ̀ tọ́sí àná yìí o nígbà tí a ń sẹ̀mí sí ayẹyẹ àyájọ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní gbọ̀ngàn Eagle Square nílùú Àbújá òun náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló máa ń sọ̀rọ̀ yìí o ẹni tí ń ṣojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Muhammad Maigari Dingyadi òun náà ló sọ eléyìí tó sì ń gbẹnu ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà tó ń gbẹnu rẹ̀ sọ̀rọ̀ tí ó ń kà á síta bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ti kọ́ láti inú ọkàn rẹ̀ wípé lóòótọ́ àti lódodo òun mọ̀ wípé oníta àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kódà òun sì mọ ibi tí bàtà tó ti ń gbé tàwọn lẹ́sẹ̀ wípé àtijọ́ àtimu ó dẹ́ ti kẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló le kókókókó bí ojú ẹja ṣùgbọ́n mo fẹ́ fi yín lọ́kàn balẹ̀ wípé òun gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tí ń ṣèṣàkóso pẹ̀lú rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà yìí òun náà ló jẹ́ wípé àwọn nǹkan táwọn máa ṣe àwọn ọkọ̀ ní ṣe lólófèrèfé àwọn ò sì ní ṣe lórí àwọn máa mọ̀ọ́mọ̀ ṣe láti lè rí wípé iṣẹ́ àtòṣì ó wọ̀gbẹ́ lọ àwọn ó ṣe ìdásílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tí yóò lé iṣẹ́ àtòṣì tí yóò lé dànù àti wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà yìí yóò gba àtúnṣe ṣùgbọ́n ohun tá a fẹ́ lọ́wọ́ ẹ̀yin aráàlú òun náà ni wípé kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa láti lè rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpinnu tuntun eléyìí tí ìjọba yìí tí yóò máa gbé wá òun náà ló fẹsẹ̀ múlẹ̀ dáadáa ẹ má jẹ́ pẹ́ lórí ẹ̀jọ̀ ìwé ìròyìn Platform Times ló gbé jáde nínú ọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu tó sọ jáde fún àyájọ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà wípé òun mọ̀ ọ́ wípé ebi ń pa wá wípé kò sí iṣẹ́ wípé ìpakúpa báyìí làwọn kan para wọn lórílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ẹ fọkàn yín balẹ̀ gbogbo ẹ̀ báyìí ni yóò níyànjú. wò ó bó ṣe lọ nínú kókó inú ìwé ìròyìn ó máa ń tẹ̀síwájú lórí ìkànnì yìí ìwé ìròyìn wo ni mo mà tún mú o ṣe é rí i pé lẹ́ẹ̀kan kó tó di wípé Vangaruba sọ̀rọ̀ tá a fi lọ ṣẹ́ka polówó ọjà agbóhun ti ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà rẹ̀ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n máa sọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà àwọn òṣìṣẹ́ náà àwọn náà sọ̀rọ̀ nínú ìwé ìròyìn Silent Times wọ́n máa sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbogbo nǹkan tẹ̀yìn tẹ̀ sọ yẹn bóun ẹ̀ ṣe bóun yẹn mọ̀ ṣe ó sì dá a lójú wípé ẹ̀yin ó sì ṣe fún wa ṣùgbọ́n kankan báyìí làwa fẹ́ lọ́wọ́ yín o ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ti fọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé òun á fẹ́ lọ́wọ́ yín òun náà ní wípé àkọ́kọ́ bẹ̀ ẹgbẹ́ ìgbésẹ̀ kan tí ò bá òfin mọ̀ a sì fẹ́ ṣáájú tàbí ká sọ wípé bóyá àárín bàbá fín a fẹ́ rọ̀ yín sà kò bá òfin mu wípé kẹ́ ẹ dá gómìnà ìpínlẹ̀ kan eléyìí tó jẹ́ pé wọ́n dìbò yàn sí ipò rẹ̀ wọ́n tẹ́ wá dá dúró tẹ́ wá kéde ìjọba onípàjáwìrì kan bẹ̀ pé rárá
kò bá òfin mu. Ohun àfẹ́ kọ́kọ́ ni wípé kẹ́ ẹ dá gómìnà ìpínlẹ̀ Rivers ìyẹn gómìnà Siminalayi Fubara kẹ́ ẹ dá padà nítorí ìgbésẹ̀ tẹ́ gbé yẹn kò bá òfin mu ní lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ọ̀rọ̀ ilé yìí náà ni wọ́n máa sọ tí wọ́n pawọ́pọ̀ èèyàn ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àti ààrẹ fún ẹgbẹ́ òṣòwò lórílẹ̀‐èdè Nàìjíríà Comrade Joel Ajero àti Festus Osifo òun náà ni wọ́n máa sọ ní gbọ̀ngàn Eagle Square nílùú Àbújá ni wọ́n sọ wípé a gbọ́dọ̀ rí wípé ètò ìjọba àwa ara wa fẹsẹ̀ múlẹ̀ dáadáa sì gbọ́dọ̀ tọwọ́ bọ̀ ọ́ lójú. Wọ́n ní ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ìṣèjọba àti gbogbo àwọn nǹkan míì tẹ́ ń gbé ìgbésẹ̀ yìí òun náà ló ń dorí ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà ló ń dorí rẹ̀ kodò nígbà táwọn kan tí ìkankan ò bá tẹ́ wọn lọ́rùn wọ́n á sì bẹ̀rẹ̀ sí ní máa gbẹ̀mí lẹ́nu àwọn kan. Ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti lo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ báyìí òun náà ló ti sàn lórílẹ̀‐èdè Nàìjíríà kọ́lẹ́dùmarè ó ṣàánú wa ní ààrẹ ẹ̀dìyẹn mú o ẹ̀sọ́ pòde ní ìkejì bẹ̀rẹ̀ o wípé ọ̀rọ̀ lórí owó orí eléyìí táwọn ilé-ìgbìmọ̀ aṣojú ṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n ṣe àgbéyẹ̀wò tí wọ́n tún síwájú ẹ bá wa fà á sẹ́yìn ṣe rí i lórí ọ̀rọ̀ owó orí yẹn ó dàbẹ́ ni pé ẹ fẹ́ ká bíríìdì rárá ni o ẹ fẹ́ fún alọ́rùn pa ni ẹ sì ti gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ni wọ́n di gbádàgbọ́n wọn ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó kákò bẹ́ẹ̀ já síkìn ó kákò bẹ́ẹ̀ já sáwá ó tún wá kákò bá apá síkìn síbẹ̀síbẹ̀ ẹ fẹ́ fi owó orí ẹ tún fẹ́ fi gbẹ̀mí lẹ́nu àwọn kan ẹ ṣàtúnṣe lórí rẹ̀. Ó ní ẹ wo ìdá tí àwọn tó jẹ́ wípé iléeṣẹ́ ìkànsíra ní telecommunication ẹ wo ìdá eléyìí tí wọ́n gbé lórí àwọn èèyàn tí wọ́n lò òpó òpè wọn ṣé kò wá pọ̀ jù lórílẹ̀‐èdè Nàìjíríà yìí náà bówó ṣe ń wọlé ọ̀pọ̀ ṣùgbọ́n bó ṣe ń jáde níṣẹ́ ló dàbí apẹ̀rẹ̀ àjàṣẹ́ tí ń jò yọ̀ọ̀yọ̀ dànù ńlẹ̀. Ẹ wo ọ̀rọ̀ tí àwọn òṣìṣẹ́ tí wọ́n máa fi ránṣẹ́ sí ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà wípé ẹ̀yin sọ tiyín ẹ jẹ́ káwa náà sọ èròǹgbà tiwa. Ìwé ìròyìn Sunday Times ló gbé jáde láàárọ̀ ní. Ẹ tó bá ń sọ nípa ògo orílẹ̀-èdè òun náà làwọn ọmọ wa àwọn ọmọ kéékèèké ó ti di rìpàrìpá tẹ̀ nìyẹn o. Ìwé ìròyìn Punch láàárọ̀ ní òun náà ló máa gbéròyìn yìí jáde wípé àwọn gómìnà lápá ìlà oòrùn àríwá ilẹ̀ wa òun náà ni wọ́n mà ti gbé ìgbésẹ̀ wípé ẹ wò ó igi gogoro mọ́ọ̀gùn lójú àtòkèrè báyìí náà láti ń lọ ọ̀pọ̀lọpọ̀ wàhálà ti rògbòdìyàn tí ikọ̀ agbésùmọ̀mí Boko Haram tó ti dálẹ̀ sáwọn ìpínlẹ̀ wọn èyí tó fi mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn tí wọ́n lè lọ léèwé mọ́ tó fẹ́ sọ wọ́n dolódo kalẹ̀ sílé táwọn èèyàn fẹ́ wá nírò pé àwọn tí ń bẹ lágbègbè yẹn wọ́n yìí kàwé. Ẹ wò ó gbogbo yẹn là á gbé ìgbésẹ̀ lórí rẹ̀ o tá a sì rí wípé ó dóhun àfìsẹ́yìn tẹ́gun fi sọ àwọn ọmọ wo padà síléèwé ètò ààbò sì fẹsẹ̀ múlẹ̀. Àná òde òní yìí làwọn eléyìí náà máa ń ṣèpàdé tiwọn ṣe é mọ̀ wípé kángun akángun síbì kan ó kángun sóníkálukú jura wọn lọ ní oníkálukú abití ẹ lára ìpàdé irú rẹ̀ fún àwọn gómìnà tí ń bẹ ní apá àríwá ìlà oòrùn ilẹ̀ wa ẹlẹ́ẹ̀kọkànlá irú rẹ̀ òun náà ni wọ́n máa ṣe ní ìlú Damaturu. Níbẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Adamawa gómìnà ìpínlẹ̀ Borno Gombe àti Taraba Yobe èèyàn gómìnà Fitirin gómìnà Sulum gómìnà Inuwa Yahaya gómìnà Agbu Kẹfà àti gómìnà Malanu Bono òun náà ni wọ́n máa péjú pésẹ̀ síbẹ̀. Wọ́n sì ní gómìnà ìpínlẹ̀ Bauchi tó jẹ́ Bala Muhammed òun náà ni igbákejì rẹ̀ ló máa ṣojú rẹ̀ èèyàn Awa Jatau eléyìí tí wọ́n ṣe ìpàdé ọ̀hún náà ni wọ́n sọ pé wọ́n fẹnu kò lórí ìpinnu onígun mẹ́sàn-án kan eléyìí tí wọ́n sọ pé àwọn ṣetán o láti fọwọ́sowọ́pọ̀ gẹ́gẹ́ bí àwọn ìpínlẹ̀ wọ̀nyí papọ̀ láti lè rí wípé gbogbo rògbòdìyàn eléyìí tó ń dà wọ́n láàmú lágbègbè yìí ó dóhun àfìsẹ́yìn tẹ́gun fi sọ láti lè rí pé ètò ààbò fẹsẹ̀ múlẹ̀ àwọn ọmọ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kàwé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé làwọn ikọ̀ Boko Haram yóò ni wọ́n ti lé wọn dànù kódà tí ìbẹ̀rù bojo tó ti ń dé bá àwọn ẹlòmíì pé ẹ má jẹ́ rán ọmọ mi lọ léèwé bá rán ọmọ mi lọ léèwé àmọ́ tí ó ṣẹlẹ̀ ń bẹ̀
ṣùgbọ́n wọ́n ti sọ wípé àwọn wàá bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ láti lè rí wípé irú nǹkan eléyìí ó dohun àná o. Àwọn ọmọ wọn wọ́n sì padà sí iléèwé. Àwọn ikọ̀ Boko Haram wọ́n sì gba agbára lọ́wọ́ wọn. Ìwé ìròyìn Punch ló gbé yẹn jáde láàárọ̀ ní. tó láti bẹ̀ lọ